Ifá àti bí a ṣe ń gbé ìgbésí ayé ìgbàlódé lónìí, Ifá ní ìlànà ẹ̀ sílẹ̀. Fún àpẹẹrẹ, tá bá ń sọ̀rọ̀ nípa digits, numbers, Ifá ní gbogbo ẹ̀. Binary system tó jẹ́ pé òun ni wọ́n fi program kọ̀ǹpútà, ẹ lọ ṣe research yìí dáadáa, ẹ rí i pé àwọn baba ńlá wa ti ní ìlànà yìí sílẹ̀ ní binary coding system tó ń pè ní binary coding system. Binary coding system yẹn ni àwọn baba ńlá wa òun ni wọ́n ń lò tó fi jẹ́ pé wọ́n fi ń mọ kí ni nǹkan tí, báwo ni a ṣe máa mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí nǹkan báyìí. Ìyẹn làwọn babaláwo máa fi lọ sọ́dọ̀ babaláwo láti lè analyze, àwọn òyìnbó máa pè ní pé wọ́n analyze the problem yẹn. You analyze a problem. So babaláwo máa wá analyze the problem yẹn, ó máa itemize ẹ̀, á dẹ̀ find a solution sí iṣẹ́ tí babaláwo ń ṣe nìyẹn using Ifá. So tẹ́ bá dẹ̀ wo nǹkan